Let's go. Let's go. Oye, me va a los pulates y no. Él llegaba a Walter que va por ley, que va por ley y no va a subir. Àwọn tá jẹ́ oníṣẹ̀ṣe tí a wá sí ìlú Ìlọrin láti wá dúró ti ẹni wa Tani Olorun. Àwọn fẹ́ lọ gbọ́ èsì àbájáde lórí atótóni ọ̀rọ̀ aka Tani Olorun látẹnu àwọn agbẹjọ́rò wa. Òun ni ẹ máa bá wa ká lọ. Ọ̀dọ̀ kóòtù náà ni ìdíra àwọn èèyàn tí wọ́n ń jáde. Ilé ẹjọ́ náà ni ẹ̀ ń wò yìí, ibẹ̀ làwọn èèyàn tí ń jáde yìí. Àwọn à ń lọ sí ọ̀dọ̀ ní báyìí à ń lọ sọ́dọ̀ àwọn agbẹjọ́rò wa ká lọ gbọ́ àbájáde látẹnu wọn kó tó bá bọ̀. Ọ̀dọ̀ àwọn agbẹjọ́rò náà ni à ń lọ báyìí. Ẹ ti ń rí wa ẹ lọ gbọ́ èsì àbájáde ohun tí wọ́n bá bọ̀ láti ilé ẹjọ́. Ẹ bá ká lọ bá ṣe ń lọ náà ni ẹ ti rí gbogbo lé.
my person. Okay, push it bend. All right. We're starting with lady. Back and front mo ṣe. Back and front mo ṣe. Mo ṣe back, mo ṣe side, mo ṣe front. Oríta tí a dé lánàá ní tí wọ́n tó bẹ́ ń sọ oko fún wa ní èyí tó pẹ́ ní Gàmbàrí ọ̀rọ̀ mi àdúgbò fún wọn sọ̀kò ojú oríta náà ni yóò ọtún bá dúró dè wá lánàá ni. Àwọn agbẹjọ́rò wa ni wọ́n ń bọ̀ yìí, wọ́n ní wọ́n fẹ́ sọ báyìí. Now, am I actually recording anything? I bet you see recording. Okay. Ẹ ṣé gan, mo fẹ́ appreciate gbogbo yín fún àdúrótì àti ìfọwọ́sọ̀kan àti ìfẹ́ tí gbogbo yín lò fún ọ̀rọ̀ èèyàn wa Afeez Tani Olorun. Now, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé court tá lọ lánàá ó yàtọ̀ sí court tá lọ lénìí. This is the Chief Magistrate Court níbi tí wọ́n ti kọ́kọ́ gbọ́ ẹjọ́ ẹ̀ ní on the 17th of August. Now bail yẹn la lọ argue lénìí. Adájọ́ yẹn dẹ̀ listen sí wa, ó listen sí àwọn ọlọ́pàá náà. Wọ́n ti wá adjourn case yẹn sí Tuesday 19th next week fún ruling. Lágbára Ọlọ́run mo mọ̀ wípé a máa gba bẹ́ẹ̀lì Tani Olorun. Now nítorí pé àwọn ẹ̀sùn tó fi kàn àwọn ẹ̀sùn tó jẹ́ pé lábẹ́ òfin they are bailable offences. That's number one thing tí mo fẹ́ kẹ́ dì mú. Gbogbo ẹ̀sùn tó fi kàn ìbanilórúkọjẹ́ ni ìpàdé àpòpọ̀ àti pé a fẹ́ da omi àlàáfíà ìlú rú. Gbogbo àwọn nǹkan tó fi kàn they are offences that are bailable. Adájọ́ yẹn náà dẹ̀ gbà pé they are bailable offences. So ìgbàgbọ́ wa ní pé by next week Tuesday 19th a máa gba bẹ́ẹ̀lì èèyàn wa Afeez Tani Olorun. Ṣó ti yín
the other case náà ta lọ lánàá just like bí a ṣe sọ lọ́ọ̀yà ti sọ fún yín náà lánàá ti ṣàlàyé fún yín ta lọ ní upper area court wọ́n ní ká fáìlì fún formal bail ẹ̀ so ọ̀nà ti ṣí pé láti béèrè fún bẹ́ẹ̀lì ta lọ lọ ṣó ti yín unlike before n ta tẹ̀ gbé lọ sí court yẹn náà ní pé kò lè máa jẹ́jọ́ lọ́nà méjì òfin kan fàyè gbà. It is sacrilegious and unacceptable that a defendant will be answering or answerable to two charges in two different courts, same charges, same set of charges, same set of offences in two different courts. Nǹkan tá a gbé lọ sí court yẹn ni pé n tí ẹ gbé wá síbí ó ti wà ní ọ̀hún adájọ́ yẹn ò gbà wọ́n ní pé kéèsì àwọn ló kọ́kọ́ wáyé nítorí pé on the 11th of August ni wọ́n ti fáìlì kéèsì bíi àti pé àwọn kan làwọn ọ̀dà pé kán lọ gbé wá láti Ìbàdàn nítorí náà kọ́ àwọn ní agbára láti try lẹ́yìn ẹ̀ la wá béèrè fún ìbéèrè la wá béèrè fún bail àwa ti béèrè fún bail wọ́n wá àti ìgbónídúró fún wọ́n dẹ̀ ti fún wa ní date pé ká file application wa ká wá mú un so bó ṣe jẹ́ nìyẹn ẹ jọ̀ọ́ mo fẹ́ appreciate yín in spite of all the provocation àti harassment tá a rí lánàá inú mi dùn pé you are highly tolerant inú mi dùn pé bí ẹ jẹ́ kí ìbínú àti ìrúgasókè látọ̀dọ̀ wa kí kó fa riot torí n tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ lánàá kò ṣẹlẹ̀ kò dẹ̀ ju bó ṣe ṣẹlẹ̀ náà lọ. Ẹ ṣé gan mo dúpẹ́. Thank you very much. No, abẹ́ bèbè ọ̀rọ̀ ẹ̀sà. Okay. Níbi tí ọ̀rọ̀ wa dé dúró yìí ǹjẹ́ èsì àti rí pé on the 19 ni a fẹ́ gbọ́ nǹkan tí adájọ́ fẹ́ sọ fún wa nípa bẹ́ẹ̀lì báyìí. On the 20 dẹ̀ ni adájọ́ tàná tí àná mú fún wa. Èsì kí lè adájọ́ pé tá a bá fún àyè tó bá di on the 20 yẹn kì í ṣe pé adájọ́ ọ̀tún 20 náà yóò tún fún wa ní another date pé òun náà sọ wà tún kí wúlì tó bí ti tèmi. Ṣẹ́rí torí ẹ̀ la ṣe pè wọ́n ní olúwa mi my lord agbára wọn pọ̀ òfin dẹ̀ ló fún wọn ní agbára wọ́n lè jókòó lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ ní lórí bẹ́ẹ̀lì tí ẹ apply fún wọn ẹ lọ mú onídùúró méjì wá tó nílé ní Ìlọrin tó ní gbogbo nǹkan báyìí kó lè fún bẹ́ẹ̀lì lẹ́sẹ̀kẹsẹ̀ òun tá à ń pè ní bench ruling ó lè wáyé agbára wọn ka wọ́n lè ní ẹ padà wá ń jọ́ kejì excuse me wọ́n lè ní ẹ padà wá ń jọ́ kejì kẹwàá gbàrúlì so èyí tí ó ṣe pàtàkì jù ní ti ọjọ́ Tuesday ti 19 yẹn ẹ jẹ́ ká gba bail yẹn ṣe pé nígbà tá a bá gba bail tán bá fún wa ní bail ní 19 tó bá di 20 àtẹ̀lé sọ fún ilé ẹjọ́ náà pé lọ́ọ̀tì di other one tá à ń sọ yẹn àwọn náà ti fún wa bail wọ́n ti fún wa bail lánàá in fact àti perfect bail in fact àti fẹ́ perfect bail ó lè wáyé bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan ẹ jẹ́ ká fi sí ọ̀rọ̀ lọ kọ́lọ́run ṣọ́ wa dìgbà náà lọ mo gbàgbọ́ pé tí rọ́bà sá lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ máa bá ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ sádẹ̀ dì mú ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. ẹ̀yọ́ bàbá wa mo ní ìbéèrè kan tó di pé a máa round up ìbéèrè yẹn mo dẹ̀ fẹ́ béèrè nítorí ti àwa táwa bí àti àwọn míì tó wá lánàá tí ò wá lè ní àti àwọn míì tó máa tún fẹ́ wá darapọ̀ mọ́ wa ṣé nǹkan tá à ń sọ ń sìn yìí ni wípé tẹ̀ ń sọ fún wa ni wípé on the 19 àti 20 a ní ìjẹ́jọ́ níbí báyìí fún ta lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ so that gbogbo àwọn èèyàn wa tó tún wà nílé lóko àtàwọn tó ń wò wá àtàwọn tó tún nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣe gan tí ò tí ì darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe kí olúkálukú náà ó jẹ́ ká gbáradì ẹ jẹ́ ká túyàyà o mi ò lè wá kú ò lè joyè ilé bàbá ẹ̀ ẹ jẹ́ ká jà fún ẹ̀sìn wa ò jà fún ẹ̀sìn o ẹ̀sìn ló ń jà fún wa Elédùà ló ń jà fún wa kí gbogbo wa ká lè jáde ní ọjọ́ náà ohun kọ́kọ́ ò lè ṣẹlẹ̀ o níwọ̀nba àgbà tá a bá ti ń tẹ̀lé ohun irúnmọlẹ̀ àti ohun Elédùmarè nǹkan kan ò lè ṣe wá ẹ jẹ́ ká máa bọ̀ ẹ jẹ́ ká tó àkájúyà ní ọjọ́ kìíní àti ọjọ́ kejì yẹn ní on the 19 and on the 20 ká wá ká túyà káwọn náà rí wípé ẹ̀sìn ni wá ẹlẹ́sìn ni wá àkì í ṣe ẹlẹ́sìn o ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ yìí. ẹ má bínú ọkọ̀ mi fò nípa bail Tani bail warrant tí wọ́n ní ká lọ application wọ́n ní ká lọ kọ sílẹ̀ kó wà ní ìkọsílẹ̀. mo rí pé lérí fún wa pé ẹ máa bá gbọ́ kóòtù ní èmi tí ó ti wọ kóòtù báyìí. ó máa wọ kóòtù ẹ ṣe wà pàdé ìyẹn bẹ́ẹ̀ ní àná nígbà tí gbogbo wáyọ̀ ti ń ṣẹlẹ̀
agbẹ̀rún àti dọ́dọ̀ ọlọ́pàá wọ́n wá ní ká kọ bíi petition àti kọ́ ẹ pàtẹ́ fún ọlọ́yà wa náà àti kọ́ wọlé eléyìí ọ̀pẹ ní ọjọ́ ordinary 20 àwa lábẹ́ security tó solid. ẹ ṣe ṣe He said they are going to buy. Yeah, I mean, they have the right to do it. preparation of our own. We are prepared now. One way, kò sígbà tẹ́ file. This is kò sígbà tẹ́ file bail. Tí àwọn prosecution tó ní counter. Adájọ́ ló ní agbára jù. Àwọn náà ní final say. Àwọn náà máa grant ẹ̀. Àwọn náà máa refuse ẹ̀. Kì í ṣe gbogbo nǹkan tá a bá sọ. The law of it sọ pé is discretionary. Yes. It's discretionary for the court. At the circumstance, situation, at the grant bail. Ṣó ti yín bá ti grant bail pé ẹ lọ mú onídùúró wá tó ní báyìí tó á fún wa ní condition. Torí ẹ̀ la ṣe máa ń plead pé kán fún wa ní liberal condition in liberal terms. Ṣó ti yín so bó ṣe jẹ́ nìyẹn. Ẹ má wọrí nípa kántà àwọn tó máa wá kántà ò lè ṣaláì má wà ní. Ẹ ṣe wọ́n máa fi ṣe o. Ẹ dárúkọ yín fún gbélé sà. Wọ́n lè dárúkọ yín o. Ẹ sà ẹ dárúkọ yín fún gbélé. A ò mọ̀ yín, a ò kọ́ mọ̀ yín. A ò mọ̀ yín lórí ìdúró wájú mi, mọ̀ orúkọ yín sà. AG Ademola Bank lórúkọ mi. Okay. Ademola Bank, that is my name. All right. Barrister Banks ọ̀pọ̀lọpọ̀ ń pè ní normal receipt. All right. Thank you and God bless you. Thank you, sir. Na my bag use carry. Àwọn tí wà nù. Àràbà ọdọ náà sà, àwọn náà dìde o. Ìyá àdí àgbà, àwọn náà dìde o. Olùgbàlà àgbáyé wọn wà ń bí. Àti ọba àrìṣà. ọba òṣì adégbẹ́ ti lọ́rin. Àwọn náà wà ní orí ìkàlẹ̀ lórí ìkànnì yìí o. Àbí ọlọ́lá àwọn náà wà níbà yìí o. Àwọn àbí àtọ́nígbà láti Èkó ní lédè àgbà Òṣùgbó àwọn náà lè rí i wọ́n wà níbí gbogbo àtọ wọn kí gbogbo lé o. wọ́n rí ọwọ́ mẹ́ta bí wọ́n mọ tó ń gbé pàpà wọ́n mọ àdúgbò ẹ̀ wọ́n mọ àdúgbò tó fi ń roko. Are we not family? Please see these people. Why are you taking my papa? Ẹgbẹ́ ń bí. Olókun. Bẹ́ẹ̀ni. Bàbá pikin and wife. They are here together. Yes. Balogun is here too. Balogun is here too. Balogun is saying is here. Stand Kampe o. Traditional defender oníṣẹ̀ṣe ṣẹ̀ṣẹ̀ àgbè wá. Àwọn tí Adéwálẹ̀sì wọ́n wá bí o. Wọ́n dúró Kampe o. Free Tani Olorun. Àṣeyọrí la máa ṣe o. Ní ṣàṣetì o. Thank you everybody. Ṣé wọ́n mọ̀ Tani Olorun ṣe lè dáhùn ẹ̀? Tani Olorun, who is God? Who is God? Tani Olorun. Tani Olorun. Èèyàn wa nílé lóko ẹ jẹ́ ká pọ̀ sí. Elédùmarè á bá wa ṣe. Àṣẹ o. Àwọn èèyàn ń sọ pé ṣèbí olóògùn ni wá, ìbá ní oníṣẹ̀ṣe ni wá, ìbá nágbára. A ní agbára, Ọlọ́run ní agbára wa. Àfi mi. So tá bá wá nágbára, a ní lórí ká máa fi ṣe àwọn èèyàn dúdú bíi tiwa níjàmbá. Ẹni tó bá fẹ́ bá orílẹ̀-èdè Yorùbá jà, lágbára wa máa ṣiṣẹ́ fún. Nítorí ká máa fi bá Mùsùlùmí jà. Ìkan náà ni wá. Ìkan náà ni gbogbo wa dá. Ọmọ ìyá kan wọ́n ní gbogbo ilé. Ṣé wọ́n kọ́ ọmọ ìyá kan ni wá? Ẹ ṣe àdúpẹ́ o. Ẹkú ìfẹ́ ṣẹṣẹ o. Ṣẹṣẹ àgbè wá o. Ṣé rí ìwà ìrẹ̀lẹ̀ nínú àwọn oníṣẹ̀ṣe? A máa ń sọ wípé ní ẹ̀sìn, ìwà, gbogbo nǹkan bẹ́yẹn àti ẹ̀kọ́ inú ìṣẹ̀ṣe ló wà. Àwa ò gbọdọ̀ bínú, àwa ò gbọdọ̀ jà. Ẹni tó bá ní ẹni tó lẹ́yìn tó ń gbèjà ẹ̀ kò gbọdọ̀ gbèjà ara ẹ̀. Àwa kì í bínú. You are welcome at all the time, both Christian and Muslim. Ẹ máa bọ̀, you are welcome. Ẹ lè regret ẹ̀. Àwọn ọ̀bẹ èèyàn sínú ìṣẹ̀ṣe o. Eléyìí tó bá dùn ní kó o mú kó o jọ̀wọ́ kó o ṣì bẹ̀. Kó o wá mú tiẹ̀ mú kan bẹ̀. Tó bá pè é, oníṣẹ̀ṣe làwa o. Tọkàntọkàn kì í ṣe aláṣìṣe o. Free Tani Olorun now. Free Tani Olorun now. Free Tani Olorun now. Free Tani Olorun now.
We are the best.